ṣàlàyé fún wọn. Ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí ojú kó tó rojú kóhùn kó tún gbóhùn lónìí ọjọ́ Monday. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdẹ òdùnbí. Báwo ni ilé ìjọsìn wa lọ́lọ́kùn òjọ̀kan ní àná ẹ fọkàn balẹ̀. Èyí tán gbọ́tán náà máa ti ilé ìjọsìn pa yẹn a máa tún sọ̀rọ̀ síwájú sí lórí ọ̀rọ̀ náà. Ẹ fọkàn balẹ̀ lọ́wọ́lọ́wọ́ àyè ṣì wà ẹ máa lọ ilé ìjọsìn mọ́sálásí ni chọ́ọ̀chì ni táwọn ti bàbá wa àbáláyé ni àyè wà ẹ máa lọ lọ́lọ́kùn òjọ̀kan. Tẹ́ bá ti wá ń lọ ẹ má gbàgbé ń lójú báyà lákàn fi ń ṣọrí. Wọ́n ti gbà wá nímọ̀ràn kárí dájú pé a tún wá ẹ̀ṣọ́ aláàbò míì yàtọ̀ sí ìtìjọba pèsè ọ̀nà kárípò wà lójúkò. Tó bá tún ṣe àwọn kámẹ́rà àtàwọn tó wọ́n ń fàwòrán ẹni tó bá ń wọlé tó ń jáde wọ́n ní ká ṣe kẹ́ni ká fi sí àwọn agbègbè ilé ìjọsìn wa pátápátá. Àwọn ní ká tó ń rí pé à ń ṣọ́ra wọ́n yẹn pẹ́lú mi tó jẹ́ pé ọ̀tọ̀ níṣẹ́ ibi ló wá ṣe. Tákàn ní pé òun ti fàyè fún Jésù yàpá máa ń ṣe ọ̀tá kọ̀ nílé ìjọsìn pé ká gbìyànjú láti rí pé a ṣọ́ra. Kíní kan wà ó dá mi lójú pé ilé Olúwa ilé ìṣọ́ agbára ni. Gbogbo nǹkan tó bá ti wọbẹ̀ kò sí ni. Gbogbo burúkú tó bá wọbẹ̀ ó máa yí padà sí dáadáa. Tó bá yẹ pé nǹkan tó dáa náà ló wọbẹ̀ ó tún máa dáa síwájú àti síwájú sí i. Eléyìí mo fi kí wa káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lónìí. Adejoke lórúkọ mi, mi parọ́ orúkọ mi ṣì wà bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ torí pé bóyá tá bá fẹ́ iléyá ń súnmọ́ tòsí báyìí bóyá tó bá dijọ́ iléyá àbí ọ̀sẹ̀ iléyá mo lè fi oyè tán fi mí jẹ gẹ́gẹ́ bí ẹ má ti jẹ́ ń sọ ẹ fẹ́ mọ̀ agbẹ́sìngà mùsùlùmí àwa sọ kò pé àlàájá àwa náà lè ń rí lórí ètò mo ti ń sọ fún sílẹ̀ díẹ̀díẹ̀ ni à ń sọ orúkọ wa nígbà náà ṣùgbọ́n lọ́tà wà Adejoke ṣe ní ẹ káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí ibi tí ọwọ́ ìjà irinṣẹ́ ilé wa tó dé. Àlàáfíà ni fún gbogbo wa pátápátá gẹ́gẹ́ bí ìtọ́ni tí máa mú wá ní ọjọ́ Monday báyìí pé mo máa ń gbé ẹ̀mí wòlíì yẹn wọ̀ wá sórí ètò ni. Báyìí ni Olúwa wí ní ìwòye ọ̀la a ó máa ta jálá epo ní 11 naira. Ẹ gbà mí gbọ́ òdà náà nípínlẹ̀ Èkó ni o agbára káká mo fi débi iṣẹ́ lónìí nítorí pé kẹ́ni àwọn kíù náà ń pè ọkọ̀ títún tò rẹ́rẹ́rẹ́ sí àwọn ibi tí wọ́n ti ń ta epo àwọn ilé epo kọ̀ọ̀kan ó ti wà ń bẹ̀. Nítawọ̀ tí ò wáyé wa ní pé tó fà wọn àti kàn sí wa so àmọ́ tó fà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àmọ́ kan tó fà á ìyẹn ní kúkúrú èdè ní gígùn ẹ̀ díẹ̀ ó ní ti ohun tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá nǹkan tó dùn náà ló ṣẹlẹ̀ o nǹkan tó dùn tó ṣe bó tilẹ̀ jẹ́ pé a fi eru fún eru eruku fẹ́ruku fún àwọn tí àwọn amòòkùnṣèkà ènìyàn àwọn agbébọn tí wọ́n ṣekú pa ìjọ Friday tó kọjá yìí òun ni wọ́n fi eru fún wọn ní ìpínlẹ̀ Ondo. Gómìnà wa ọkùnrin ní akọni Ọlọ́run àbá á tù yín nú àtù gbogbo àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn gbogbo àwọn ìpínlẹ̀ Ondo Ọlọ́run á tù wọ́n nínú gbogbo wa ní ilẹ̀ ìwọ̀ oòrùn níbí Ọlọ́run á tù gbogbo wa nínú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá Ọlọ́run á tù wá nínú àwọn tó wá ṣiṣẹ́ láabi ọkàn fọkànbalẹ̀ ọjọ́ ń bọ̀ báyìí ni Olúwa wí àṣírí wọn máa tó tú. Bákan náà ni tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn ti lọ wọ́n ti dìbò wọ́n ti mú ọmọ oyè bó ti jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó ta kàngbọ̀n àwọn tó ní ọmọ ẹgbẹ́ tó fẹ́ díje gbogbo ẹgbẹ́ òṣèlú bíi 16 àbí mélòó kan
náà fa ọmọ oyè sílẹ̀ ṣùgbọ́n àfojúsùn wà lórí àwọn mẹ́ta èsì àbájáde ìbò ó ti jáde ọ̀ka oríṣiríṣi ló ti ń jáde wọ́n rábò wọ́n tàbò wọ́n fún wọn lówó kan dìbò wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbára èmi ò gba èsì ìbò yìí o gbogbo ẹ̀ náà ló dáa kò sẹ́ni tó bínú sí i kí ni nǹkan tá a wí kò sẹ́ni tó bínú sí i ìyẹn ló fi hàn yí pé a nífẹ̀ẹ́ ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìdí mo sọ pé a nífẹ̀ẹ́ ara wa ni pé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ohun tá a gbọ́ wọ́n ní ìbò náà ó lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ a ṣe ń gbọ́ bí bá a ṣe ń wí a gbọ́ pé wọ́n pa àwọn èèyàn kan àbí wọ́n jí àwọn èèyàn kan àmọ́ lù àwọn èèyàn kan ṣẹ́ lápá bó ti jẹ́ pé à ń gbọ́ pé àwọn agbègbè kan bíi méjì wọ́n jí àpótí ìbò gbé ń bẹ̀ wọ́n sọ àwọn tán jí gbé o ṣùgbọ́n tá a gbọ́ kì í ṣe pa mú ọ̀nà jí gbé nǹkan dẹ̀ sọ pé ó tẹ̀lé ọmọbìnrin kan tán fọ́tò ẹ̀hàn ọ̀nà fún lówó tó fi dìbò ló kó sáyà báyìí àmọ́ bóyá òótọ́ ni bóyá rọ ni wọ́n dẹ̀ ní pé wọ́n tún fáwọn èèyàn ló àmọ́ bóyá ṣùgbọ́n tí ó sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí torí wọ́n ti ṣèbúra fún ẹni tó gbégbá orókè wọ́n ní pé àǹfààní wà fún ẹni tó díje tí kò wọlé àǹfààní wà fún wọn láti pe ẹjọ́ pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ètò ìdìbò yìí ṣùgbọ́n nǹkan tó wá dùn mọ́ mi inú tó wá pé a máa gbìyànjú láti pẹ̀kẹ́lù tí ààyè bá gbà wá òun ni ọ̀rọ̀ pé kí ni ẹ̀kọ́ tàrí kọ́ nínú ìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ní ọjọ́ sátidé ọjọ́ 18 ẹ̀kọ́ wo la kọ́ kí ni nǹkan tí ó dáa nínú ẹ̀ kí ni nǹkan tí ò dáa sọ́dọ̀ tá a bá rí tí ò dáa ṣàtúnṣe wà tí wọ́n yẹ pé gbogbo ẹ̀ náà ló dáa báwo ṣe tó máa dáa síwájú sí i jẹ́ kí gbogbo wa ká máa fọkàn dé ó tiẹ̀ máa wù mí kí n tiẹ̀ gbọ́ látẹnu ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ibikíbi tẹ́ bá wà pẹ̀lú nǹkan tí mo sọ yìí kí ni nǹkan tẹ́ ojúwòye yín wò ni ẹ̀rí sí ìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lópin ọ̀sẹ̀ yìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí àbí kẹ́ ẹ fi voice note ẹ lè sọ̀rọ̀ sí tó yẹ pé WhatsApp lẹ́ ń lò yàpá ní àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp ẹ fi sọ̀rọ̀ kẹ́ fi ṣọwọ́ kí ni ojúwòye ẹ dárúkọ yín àti agbègbè tẹ́ ti ń fi ọ̀rọ̀ náà ṣọwọ́ bọ̀ ẹ dárúkọ yín ká lè mọ ibi tí àwọn èèyàn ti ń bá wa sọ̀rọ̀ a máa nífẹ̀ẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín sórí 0905 701 2081 mo kì tó máa tún pè kí ètò tó parí ẹ farabalẹ̀ kẹ́ máa bá mi bọ̀ Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé mo fẹ́ gba bí ìwọlé náà torí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó dàbí pé a ti ń fi àwọn nǹkan kan kún ọ̀rọ̀ ètò ìṣèlú ẹ jẹ́ ká wò báyìí wọ́n ní àṣìṣe ńlá ni ilé ẹjọ́ tó ga jù lọ ṣe lórí lílo hijab ní ilé ìwé ìjọba wọ́n ní àṣìṣe ńlá ni tá bá ka ìtàn náà ní ṣókíṣókí ẹ jẹ́ kí n mẹ́nu bà ọ̀rọ̀ náà ti wà ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí wọ́n ti ń fà wípé kàn jẹ́ kí àwọn ọmọbìnrin mùsùlùmí kan máa lo hijab mo ti lo hijab yẹn lórí ètò rí ńgbà kan a máa fi borí báyìí wọ́n ní pé àǹfààní wà fún wọn ilé ẹjọ́ ní pé kí wọ́n máa lò nítorí pé ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wọn àti ẹ̀sìn tí wọ́n ń ṣe ìyẹn ní àwọn iléèwé ìjọba ibi tí wọ́n tọ́ka ẹ̀ sí tán ti fìdí ẹ̀ múlẹ̀ ó wá láti inú ìwé òfin wa ti ọdún 1999 ìyẹn ìwé òfin tó jẹ́ pé ó dàbí èrò bí ó fẹ́ tó 100 ènìyàn díẹ̀ báyìí ló fi dé ní 100 ènìyàn tí ó nàka àbùkù sí ìwé òfin yìí wípé kì í ṣe ìwé òfin tó yẹ kí a máa lò lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ ní àwọn 6 nínú àwọn 7 tó ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí pé ṣé ká máa lo hijab mùsùlùmí obìnrin kó máa lò níléèwé ibẹ̀ ni wọ́n ti sọ pé pàápàá jùlọ ní abala 38 méjìdínlógójì ibẹ̀ náà ti wọ́n rọ̀ jáde pé àǹfààní wà kan máa lò nítorí ní pé freedom of what àǹfààní wà fún yín láti ṣe nǹkan tí tẹ́ fẹ́ ṣe nípa ẹ̀sìn nípa ọkàn yín nípa ohun gbogbo ṣùgbọ́n àwọn kan ti wá rò pé ẹ ti ṣe ọ̀rọ̀ ìtumọ̀
tí wọ́n bá ń sọ yìí pé abala yìí nínú ìwé òfin ń tó sọ òun ni pé ó ń bá oníkálukú wí bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti gbégi sí mi lọ́rùn àbí gbégi sí mi lórí àbí ṣe pé dandan mo gbọ́dọ̀ múra bóun ṣe múra àbí mo gbọ́dọ̀ bá ń sin ẹ̀sìn tóun sìn nǹkan tó ní ṣe nìyẹn ṣùgbọ́n nígbà tí a ti wá ní iléèwé ìjọba nípínlẹ̀ Èkó wọ́n láǹfààní òfin fàyè gba ọmọbìnrin mùsùlùmí kó máa lo ìjáàbù yìí ó túmọ̀ sí pé nǹkan táwọn èèyàn ń sọ pé ẹ fẹ́ sọ Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́sìn kan ẹ ti ń gbé ìgbésẹ̀ ẹ̀ ń tẹ̀síwájú láti rí pé ẹ fi ẹsẹ̀ múlẹ̀ wọ́n ní báwo ni ìbá ṣe wá rí tí ó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ tí wọ́n lọ tó jẹ́ ọmọ bíi ọmọ ìjọ sẹ̀lẹ́ ìjọ mímọ́ Kristi ṣàpẹ́ bọ́n tó ṣe múra tó yàtọ̀ aṣọ funfun aláwọ̀ délẹ̀ ni nìkan wọṣọ funfun wá sílé ìwé ó dà bẹ́ẹ̀ ọmọ sẹ̀lẹ́ wọn kì í wọ bàtà tó bá wà nù sùtánà wọn tó bá wọṣọ skul wọn gbọ́dọ̀ wọ sùtánà ẹ máa gbàgbé pé àwọn náà ní nǹkan tí wọ́n fi ń borí tẹ bá ní pé wọn sínú sùtánà wọn lẹ́tọ̀ọ́ láti má wọ bàtà wọn lè lẹ́tọ̀ọ́ láti wọ sùtánà wá léèwé torí kì í ṣe aṣọ ẹgbẹ́jọdá léèwé ni ó dáa náà wọn tó fi ń borí ńkọ́ wọn lè fi borí ẹ̀ ń bá bọ̀ náà ni o tó bá pé kérúbù àṣẹrafù náà ni àwọn náà láǹfààní láti tán tó bá jẹ́ ti kámú kátólíìkì jọ àgùdà náà ni òun náà ẹ̀tọ́ láti ṣe tiẹ̀ tó bá jẹ́ pé àwọn ti pentikosta tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣírí ilẹ̀ ni wọ́n rán iṣẹ́ wọ́n lè so nǹkan mọ́run kán máa jurú bàlàbàlà báyìí kí lẹ fẹ́ sọ iléèwé ìjọba dà ẹ ti mú ẹ̀sìn wọ àti gbé kíni àti jẹ́ kí ètò ìdàgbàsókè kó bá ìlú ló fà á tó fi di pé àwọn ẹ̀kọ́ tírú àwa ní àǹfààní láti kọ́ nígbà tá a wà níléèwé ìjọba ní talákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ti kásẹ̀ ńlẹ̀ ìkíní ẹ pa history rẹ̀ ẹ mú kúrò ní syllabus ìkejì oníkálukú ti di ọ̀rọ̀ pé èmi mo lẹ̀sìn ni wọ́n ló lẹ̀sìn ẹ irú àwa àjọṣe Islamic study ni mo Christian ni mi mo ṣe Christian religious studies àtọmọ mùsùlùmí àtọmọ Christian gbogbo wa lájọṣe níbo lẹ́ ń bá a lọ báyìí ó dáa náà ìyẹn ní kékeré tá a lè sọ nípa ohun tó jáde nínú ìwé ìròyìn wọ́n ti wá sọ báyìí o pé bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n tó bá pẹ́ fẹ́ rò bẹ́ẹ̀ náà ni iléèwé ẹ̀kan pẹ́ wọlé ìwé ìjọba ni gbogbo ẹ̀kan ṣe dàrúdàpọ̀ bẹ́ẹ̀ ṣe ń rí onífìlà funfun oníbòrí funfun lẹ́ẹ̀ máa rọ́ níjàábù oríṣiríṣi kọ́lọ̀ tó bá wù tó bá jẹ́ pé fìlà náà ni àwọn ọmọ wa ọkùnrin náà tó jẹ́ mùsùlùmí àwọn máa dé fìlà àwọn ọmọkùnrin wa tó jẹ́ tìjọ àgùdà àwọn náà dé fìlà kájọ kọ́mọdágbó ẹ̀pọ̀ wọ́n tún máa fa róòsì káàkiri inú ṣe bẹ́ẹ̀ ní pé freedom of láti ṣe ẹ̀sìn wọn bọ́n ṣe fẹ́ torí pé bí mùsùlùmí àti kìrìsìtẹ́nì fẹ́ tẹ́ bá ti ń rólé apá kan ẹ mọ́ dákun sí ẹ kó bẹ̀ kan pa gbogbo ẹ̀ pọ̀ ìyẹn ní abala títì yẹn eléyìí la máa fi lọ sí nǹkan ọ̀rọ̀ tó jáde láti ẹnu bàbá wa Lai Mohammed tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àṣà àti ìṣe ní báyìí ọ̀rọ̀ ti ìṣe òní wọn fara tì náà fara mọ́ wọ́n ní ọ̀kan láti mú kí àwọn àjèjì dá iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ ṣe àmójútó ohun afẹ́ ìyẹn ohun ìgbafẹ́ wa ìyẹn tourism wa a gbọ́dọ̀ mójútó ní ọ̀kúnkúndùn ká ṣe ìgbélárugẹ abala fẹ́ ṣègbélárugẹ àwọn ló fẹ́ ṣègbélárugẹ bíjọba ilé ìbádé tó bá fà sókè pé tourism o ìrìn àjò afẹ́ o iṣẹ́ ìgbafẹ́ o ibi ìgbafẹ́ wa o a máa mú lọ́kùnkúndùn a máa mójútó pélé bá tún dé a ní ẹgbẹ́ tí sẹ́gbẹ́ kan kò sọ́nà ń bẹ̀ tó bá pẹ́ àwọn orílẹ̀-èdè ńláńlá tí a ti ń lọ ṣe ìjọsìn táwọn náà tó bá ṣe bá a ṣe ń ṣe yìí ni ó ṣe é ṣe kán má débi tí wọ́n dé ṣùgbọ́n àṣà tí wá ń bí ìyẹn ẹ̀sìn wa a gbìyànjú láti gbé lárugẹ wọ́n ti jẹ́ kí èyí tán gbélé wa lọ́wọ́ ó jẹ́ ká rí ẹ̀sìn tiwa bíi kíni ẹ̀sìn tó yẹ pé ọ̀run àpáàdì ni gbogbo wọn máa lọ tààràtà wọn ń sin Ọlọ́run wọn ọmọ ẹni tó ń jẹ́ Ọlọ́run káyé pé wọn fi bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn tí wọ́n bá ń bí àti pàápàá ẹni tẹ́ ń sẹ́sìn ti bí náà ìwà tẹ́ ń wù náà jẹ́ kán má bu ẹnu àtẹ́ lù yín gbọ́ngbà tán dé ńgbà náà lọ́hùn wọ́n rí pé ṣẹlẹ̀ mu ẹ̀jẹ̀ báyìí èèyàn ṣe máa rẹ́ni tó mu ẹ̀jẹ̀ èèyàn tí ò ní sọ pé ẹni iná lélẹ̀ ṣùgbọ́n wọ́n ti fi tó wa létí wọn jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó jọ àwọn táwọn èèyàn pàdé nígbà tán dé sí orílẹ̀-èdè Nàìjíríà
ó jẹ́ àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn ìdílé lè tó fi di pé wọ́n bẹnu àtẹ́lu àwọn ibi pàtàkì tó yẹ pé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà wa ọmọ Nàìjíríà gan ìtọ́jú ọmọ Nàìjíríà gan ẹ̀ tí ẹ̀ fẹ́ mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ fẹ́ gbọ́ ẹ̀ ti rí bí kíni nǹkan ìdọ̀tí nǹkan ríra nǹkan èpè nǹkan ègún nítorí àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn tán mú ẹ̀sìn àjèjì wá bá wa tán ṣe alábàápàdé wọn wọ́n ti bu kíni wọ́n ti bu omi tútù sí wọn lọ́kàn tán fi rí pé kò sí ẹ̀sìn míì tó dára yàtọ̀ sí ẹ̀sìn tí àwọn mú wá fún wa ṣùgbọ́n ẹ̀sìn tó wá mú wá fún wa yìí náà ṣé àwa tá à ń ṣe ẹ̀sìn ọ̀hún à ń ṣe lótìtọ́ àti lódodo ǹjẹ́ àmọ́wó agbára tí ó tẹ̀lé ẹ̀sìn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ǹjẹ́ àmọ́wó agbára tó wà ń bẹ̀ ǹjẹ́ à ń lo agbára náà ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ló máa ní pé òun jẹ́ adarí ẹ̀sìn ṣùgbọ́n ìwà tá à ń bá lọ́wọ́ ẹ̀ Ọlọ́run bá ń gbọ́ kò yẹ kán fi orúkọ Ọlọ́run kán fi pè rárá kò yẹ kán tiẹ̀ pè mọ́ lára bàbá Wọlé Muhammed sọ pé àǹfààní wà fún àwọn tó fẹ́ da iṣẹ́ sílẹ̀ tó fẹ́ darapọ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti wá dáṣẹ́ sílẹ̀ láti bá a ní ìdókòwò tó mọyan lórí pọ̀ láti pàápàá jùlọ lórí àṣà àti ìṣe wa wípé a máa gbèrú sí i níbi tó ti ń bá àwọn tó ń bá sọ̀rọ̀ náà ni àwọn tó wá láti ìlú Amẹ́ríkà tí wọ́n wá darapọ̀ mọ́ wa ẹni tó wá bá wa sọ̀rọ̀ láti ẹnu tó sọ ẹnu ọ̀rọ̀ bàbá wa Lai Muhammed jáde ó jẹ́ ẹni tó jẹ́ Director Media and Public Relations fún bàbá wa wọn ló bá wa sọ̀rọ̀ ẹ́ pẹ̀lú àwọn aṣojú láti ìlú Amẹ́ríkà àwọn aṣojú náà wá látọ́ jẹ́ Director National Institute for Hospitality and Tourism àwọn ni wọ́n bá alálejò tí wọ́n ti ń takùrọ̀sọ lórí bí wọ́n ṣe lè mú okòwò wa ọrọ̀ ajé wa kó gbèrú lẹ́yìn nípasẹ̀ dídá iṣẹ́ àkànṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ afẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá gbà wọ́n nímọ̀ràn wọ́n gbà wọ́n tán láti òkè òkun nímọ̀ràn pé ẹ ṣe àmúlò àmúyẹ ìgbélárugẹ oúnjẹ wa oúnjẹ pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà lọ́bẹ̀ pọ̀ wọ́n ní tán bá tanná wò lọ́tún lọ́sì wọ́n rí i pé oúnjẹ wa ó ń ṣara lóore ó ń ṣara lókun wípé kán tàn jáde fààyè kó gbọ́ ìtàn tó dà bẹ́ẹ̀ ni pé kán wo àwọn ilẹ̀ wa tó tẹ́jú rẹ́rẹ́rẹ́rẹ́ tó green lọ tó dùn wò tó rẹwà kí wọ́n wò ó bí Ọlọ́run ṣe kẹwàá lórílẹ̀‐èdè Nàìjíríà bí èèyàn kan tó ní pé scratch the ground small oil go come out iléeṣẹ́ wa ń bá ti scratch ilé wa ti fọ́ halẹ̀ báyìí epo rọ̀bì akàn jáde ni wọ́n ní pé kàn darapọ̀ mọ́ wa ìyẹn ní títì àwọn àgbàládùúrà wípé gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti rí i pé ọ̀rọ̀ okòwò iṣẹ́ ó wà fún àwa ọ̀dọ́ táàfin ní jẹ gbèsè táàfin máa ṣe fún wọn àná táàfin ní máa lu jìbìtì kiri ìgbésẹ̀ tó ń gbé Ọlọ́run á jẹ́ kó bọ́ sójú kò ṣùgbọ́n tó lè mú kó bọ́ sójú kò ní kíni nọ́mbà 1 àkọ́kọ́ ẹ̀ ó ní kíni ọ̀rọ̀ ààbò torí Nàìjíríà tó wà lára orílẹ̀-èdè Nàìjíríà tán ní tó bá rọra ṣèṣì lọ síbẹ̀ àti padà sí ìlú ẹ̀ ó kù sọ́wọ́ Ọlọ́run you are on your own náà ń sọ fúnra wọn tó Ọlọ́run pa orúkọ tí ò ń ṣe tiwa táwọn ọ̀ka ènìyàn tí ò ń ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán sọ orílẹ̀-èdè Nàìjíríà láàárín àwọn akẹgbẹ́ wọn orílẹ̀-èdè lágbàńláyé ẹ jẹ́ ká lè lè agbára ká tó wọn kó tán ní fún wa ń bẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ máa gbé ìpolówó ọjà yín wá sí Kaftan TV ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹ má gbé kúrò ń bẹ̀ o ètò sì ń tẹ̀síwájú. ọ̀rọ̀ ti jáde láti ọ̀dọ̀ ọ̀kan lára àwọn olórí ẹlẹ́sìn láti ilẹ̀ Ìgbò ìyẹn náà ni láti ìjọ Anglican Archbishop of Owerri Ecclesiastical Province and Bishop of Okigwe South Diocese His Grace Most Reverend Dr. David Osi Onuoha ó sú bàbá ẹ̀ ó pariwo ó fọn rere ó ké tantan ó ní owó tó wà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba
tá a fọkàn tán owó tí wọ́n jí kó sí àpò wọn fún ìwúlò tó rò pé ìwúlò tara àwọn owó orílẹ̀-èdè Nàìjíríà yìí ó tó san gbogbo gbèsè tí Nàìjíríà jẹ ó dẹ̀ tún tó láti rí i pé iléèwé wa tó di títì pa látàrí pé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ yunifásitì wọ́n ń jà fún ìdàgbàsókè àwọn ilé ẹ̀kọ́ yìí ó ní ó ti tó gẹ́ ó yẹ kí ààrẹ Muhammadu Buhari ní ìbá àkókò péréte tó ní kó gbìyànjú láti rí i pé òun mú ọwọ́ ṣìkú òfin ó tẹ àwọn aráabí òun mú orúkọ wọn wá sí inú ìwé wọ́n fi ìjìyà tó tọ́ jẹ wọ́n wọ́n sì gba gbogbo owó tí wọ́n kó sí àkàtà tiwọn nìkan tí wọ́n fẹ́ máa ná. Bàbá wa ló fọn rere o ní lópin ọ̀sẹ̀ yìí ìpè orílẹ̀-èdè Nàìjíríà ìwà àjẹbánu olè tó wà lára àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n bí àwọn ìbílíkì tó wà lára wọn òun ló fà á tó lédè Nàìjíríà fi wà níbi tó wà pé owó tí ó wà lọ́wọ́ àwọn bíi bàbá tẹ̀síárúkọ nǹkan tó wà bẹ̀ ó ní láàrin bí àwọn òwò náà ó ní bàbá ní àwọn tí ọkùnrin atlas thieves àwọn olè tí wọ́n ní ọkàn rárá bíi kíni bíi 50 public officers 50 wọn pé wọ́n ọkàn wọn ó dà pé wọ́n lọ́kàn mọ́ òkúta báyìí ni olówó tó wà lọ́wọ́ wọn nìkan ó tó ṣe orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní tó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye nígbà tí èèyàn bíi 50 tó kó gbogbo ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dání tí ìjọba sì tún tẹ̀síwájú láti lọ máa yáwó tá bá gba owó ìwọlé owó tíjọba yá àsán owó èlé tó yá àsán á tún dájú pé àwọn olùkọ́ yunifásitì wa wọ́n padà sí ẹnu iṣẹ́ torí pé nǹkan tí wọ́n ń béèrè ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ báyìí ní ìjọba máa ṣe. Muhammadu Buhari wọ́n ti sọ fún yín ọkọ̀ tọdún kan ní tẹ́ máa lò ní ilé agbára náà ilé òkúta àbí Aso Rock àpáta agbára tá ń pè ní aso ńbẹ kò tó ọdún kan tẹ́ máa lò wọ́n ní ìbá péréte tó kù yìí ọ̀nà wa ní kẹ́ gbìyànjú láti rí i pé ẹ fi mú àwọn ọ̀daràn olè ọlọ́kàn líle tó kó owó orílẹ̀-èdè Nàìjíríà sí àpò. Ṣé òótọ́ kọ́ ni bàbá sọ kí lójú òye tí náà lórí nǹkan tí bàbá yìí sọ oníkálukú náà ló ń ké tantan oníkálukú ń sọ tiẹ̀ adarí ilé ìjọsìn kan ló ń sọ eléyìí o èmi bá béèrè pé ẹ dákun wọn tán kówó yìí ṣé ẹbí kankan náà ti jáde ṣé wọn ilé ìjọsìn tí wọ́n ń lọ torí gbọ́n tá à ti ń gbọ́ tá à ń gbórúkọ wọn mùsùlùmí wà nù wọn kìrìsìtẹ́nì wà nù wọn méjèèjì náà ni àwọn mọ̀ bóyá ẹlẹ́sìn àbáláyé wà nù wọn ṣùgbọ́n tó yẹ pé àwọn òbí ọ̀tọ̀ lórúkọ tán sọ nítorí wọ́n ti gba ẹ̀sìn ṣùgbọ́n tọ̀ ní tó ń ṣe àmì wà láàrin wọn gẹ́gẹ́ bí nǹkan táwọn kan sọ nígbà tá à ń káròyìn yìí wọ́n ní pé wọ́n ti sọ pé lórílẹ̀-èdè Nàìjíríà káyé fi bíbélì àti kùránì búra fún wọn mọ́ ipò Ọlọ́run ti ní sùúrù jù pé ká máa fi kíni ká máa fi irin ká máa fi búra fún wọn ìbọn ká máa fi búra fún wọn kò ló dá mi lójú pé kò sí kankan nà wọn nílé ẹjọ́ tá bá ní gba ìbọn yẹn kó fi búra pé wàá sóòótọ́ àbódòdó kò ní gbà gbà ló máa ní rárá o I'm a Christian no I'm a Muslim jẹ́rọ̀ ni mo pa ẹ̀rọ àkúbà ṣẹ́fà tó nírọ̀wọ́rọ̀sẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìgbésẹ̀ tí United Nations tí ó ń gbé láti rí i pé okòwò tó mẹ́hẹ ebi tó ń paráàlú àìsíṣẹ́ èyí tó wọlé kìjà tó bẹ́ wọlé kìjà lẹ́yìn tí àrùn kògbóògùn COVID-19 èyí tó tàn kálẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé ètò kò wọlé àwọn àti gbégbèsè báyìí láti rí i pé àwọn darapọ̀ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n gbìyànjú pé wọ́n kásẹ̀ ńlẹ̀ kí làwọn ìgbésẹ̀ náà tí wọ́n gbé ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ kan tí wọ́n pè ní ọkọ̀ kan ní United Nations Global Compact Network Nigeria ti Nàìjíríà wọ́n wá ti ní àjọṣepọ̀ láti rí i pé àwọn dá àwọn iṣẹ́ kan sílẹ̀ àwọn dẹ̀ ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún àwọn iṣẹ́ tán ṣe tí wọ́n dá sílẹ̀ àti wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún bírù bá fẹ́ dáṣẹ́ sílẹ̀ ńsìn wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n fẹ́ dá sílẹ̀ ṣùgbọ́n ọjọ́ ọ̀la wo ló wà ìyẹn ni sustainability iṣẹ́ tó fẹ́ dá sílẹ̀ tó fẹ́ kí wọ́n ràn yín lọ́wọ́ fún ó gbọ́dọ̀ ní ọjọ́ ọ̀la tó dára láti ṣàǹfààní fún ẹlòmíì tó máa bá iṣẹ́ yẹn àbí tó máa gbà sẹ́nu iṣẹ́ àti àǹfààní fún agbègbè tó wà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe pé
mo kàn rí pàwọn kan wọ́n gbé tírè wọ́n la pineapple wọ́n la ọ̀pẹ̀ ìbò wọ́n la kinní kan mo náà fẹ́ máa tà ń gbọ́ bá ti kówó fún ẹ pápápá o ti bẹ̀rẹ̀ sí bá wọn ra nkárá ìyẹn kọ́ náà sọ iṣẹ́ tó fẹ́ ṣe iṣẹ́ yẹn náà dáa ṣùgbọ́n ibì kan ní ọ̀pẹ̀ ìbò ti bẹ̀rẹ̀ inú oko tẹ́pọ̀ fẹ́ ṣọ́gbìn oko ọ̀pẹ̀ ìbò nìkan báyìí sí wọ́n ṣetán láti ṣàtìlẹ́yìn fún ẹ tó bá yẹ pé ìbẹ́pẹ wọ́n ṣetán láti ṣàtìlẹ́yìn fún ẹ tó bá yẹ pé rí táwa yẹn náà ń ṣe ni ìyẹn pé o fẹ́ mọ bí wọ́n fẹ́ máa lo ẹ̀rọ ayárabíàṣá láti fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ni o àbí láti máa fi ṣe nǹkan kan fáwọn èèyàn ICT lọ́nà lóríṣiríṣi lọ́nà ọlọ́kùn òjọ̀kan oríṣiríṣi app ló wà tó yẹ pé wọ́n gan lè dá sílẹ̀ tó yẹ pé ó dẹ̀ máa mówó wọlé wọ́n ṣetán láti ṣe àtìlẹ́yìn èyí tó péye kì í ṣe pé kò kàn lọ wá kinní kan ló fi yè kó máa mú bọ̀ kì í ṣe títì yẹn ó gbọ́dọ̀ ní iṣẹ́ ẹ̀ gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ojúlówó irú nǹkan tí wọ́n fẹ́ òní kì í ṣe pé kò kàn mú kan òrèfé kó máa gbé bọ̀ kó lè fẹ́ ṣe ìyẹn náà ló dẹ̀ máa ṣàǹfààní fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé níbi tá a bá dé iṣẹ́ ìjọba ò lè kárí o iṣẹ́ aládàáni gan ò lè kárí ìyẹn àwọn blue chip companies kò lè kárí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń da òṣìṣẹ́ wọn sílẹ̀ àdúrà tá ń gbà ní pé kó lọ́ọ́ má jẹ́ kí ebi ọ̀jàjà fọ́ mẹ́kẹ́ èyí tó wà ń gbòòrò yìí ọlọ́mọdé ó kọjá ìpele tó wà ibi tó dé gan ni wọ́n ń pè ní ó tó gẹ́ ta ló kàn nílé wa tó máa làlùyọ èmi ni o ẹ̀yin kọ́ ṣẹ́yìn náà ti sọ èmi lóye tọ́ sí èmi náà ni Adejoke lórí ètò Ká Sálàyé mo fẹ́ délé agbára ṣùgbọ́n kí tó délé agbára jẹ́ nǹkan fi lè tó yín létí ẹni tá a fẹ́ gbé yẹ̀wò ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ìjọba sọ tó tẹná iléeṣẹ́ ọlọ́pàá jáde wọ́n láwọn gba àtẹ̀jíṣẹ́ pé wọ́n dúnkokò pé kí ilé ìjọsìn kò ti títì pa tó náà máa bẹ̀rẹ̀ sí ń kọlù wọ́n bó ti jẹ́ pé wọ́n dárúkọ ilé ìjọsìn ní pàtó bóyá ṣọ́ọ̀ṣì ni bóyá mọ́ṣáláṣí ni ilé ìjọsìn náà ni wọ́n pè ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ará lé ni pé ṣé kò kàn mí ni gbogbo afẹ́ máa ṣe kò tí dọ́dọ̀ wa kò tí kàn mí ní ọ̀sẹ̀ tó kọjá mo rántí pé ara wọ ẹ̀bẹ̀ wípé kó ní kálukú ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe wọ́n lẹ́nikẹ́ni tẹ́yìn bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnì kejì yín ẹ gbìyànjú láti tọ́jú wọn àwọn tí wọ́n kọlù ní ọjọ́ 5 oṣù kẹfà nínú ọdún yìí ní ìpínlẹ̀ Kaduna wọ́n lọ sí Christian Association of Nigeria office tó wà ní Kaduna wọ́n lọ béèrè fún ìrànlọ́wọ́ oúnjẹ àti aṣọ adarí ẹ̀sìn ìjọ ECWA kan tó wà ń bẹ ó ní aṣọ tó wà lọ́rùn yìí nìkan ló wà lọ́rùn ní ìmọ̀gbésẹ̀ tẹ̀yìn aráàlú ti gbé ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ pé kò kàn mí kìrìsìtẹ́nì ló kàn gbogbo apátápátá báyìí òun ló jìjọ kan ìyẹn nìkan ìkejì ò ní pé ní ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tí gbogbo aráàlú ti ń gbé àbí táwọn èèyàn ń gbé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ pé kólórí dorí ẹ̀ mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu iléeṣẹ́ ọlọ́pàá bọ́tọ́rọ̀ ìjà ọkọ̀ jáde ànírànà pa àwọn kan béèrè pé lẹ́tà igan tí wọ́n sọ ṣé wọ́n fi ránṣẹ́ látòrí ẹ̀rọ ayélujára ni àbí wọ́n kọ́ ń wá fílẹ̀ nínú ọ́fíìsì wọn àbí wọ́n fi sábẹ́ ilẹ̀kùn ṣé ilé ọ̀tẹlẹ̀múyẹ́ ò lè mú ọmọ mọ́ ṣe lè tọpinpin ibi tí lẹ́tà yìí gbà dé ọ̀tẹlẹ̀múyẹ́ ò lè ṣe ó dáa náà tábà tó wá wò náà pé bẹ́ẹ̀ náà ló ṣe wá rí afẹ́tilé ìjọsìn pa fóṣù mẹ́ta ó dáa náà láàrin oṣù mẹ́ta tẹ́ bá ti ilé ìjọsìn pa kí làwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé láti ṣe àfọ̀mọ́ ìkọlù tó ń wá sí ilé ìjọsìn ẹ má gbàgbé àwọn tán kọlù ní inú tírẹ́ẹ̀nì ọkọ̀ ojú irin ilé ìjọsìn kọ́ mùsùlùmí wà ń bẹ kìrìsìtẹ́nì wà ń bẹ ẹlẹ́sìn kan àbáláyé gbogbo ẹ̀sìn pátápátá ló wà ń bẹ èèyàn dúdú wà ń bẹ èèyàn funfun wà ń bẹ gbogbo náà wà nù tírẹ́ẹ̀nì ṣé àti lè ṣe tírẹ́ẹ̀nì náà pa àwọn bí ta ti ń tajà ń kọ́ àti pa ní tó túmọ̀ sí pé títí ilé ìjọsìn pa ṣé òun ni ọ̀nà àbáyọ fún ìkọlù tó ń wá torí lánàá òde òní àwọn agbébọn wọ́n sì tún kọlù ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Kaduna ọ̀rọ̀ Kaduna rárá pé gbogbo ìgbà ló ń wáyé lóòrèkóòrè gbogbo ìgbà ni ọ̀nà wọ́n pọ̀ bìbà wá sílé ìjọsìn yìí ni nígbà tán sì débẹ̀ wọ́n yìnbọn pàpàpàpàpà oníkálukú ń du ẹ̀mí ẹ̀ ó ń sàsálà
fún ẹ̀mí ẹ̀. ẹ̀yin ọ̀rẹ́yìn wọn dàbí èèyàn mẹ́ta náà lójọ́ lọ́hùn nípè àwọn ọ̀pọ̀lọpọ̀ wà nílé ilé ìwòsàn fún ìtọ́jú àwọn kan tó ṣe kíni wọ́n wà ní kó àwọn kan lọ àti ìmọ̀ye àwọn tó kó lọ ṣàyàn pé wọn kì í tètè ń sọ pàápàá jùlọ lókè ọ̀yà wọn ní tètè sọ àlọ́ ló mọ̀ tó gbé ròyìn jáde gan wọ́n ṣe gbé jáde gan lọ́mọ bí wọ́n tó máa fojú wọn rí ṣùgbọ́n ti tó wa létí pé lánàá òde òní ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kaduna náà ló ti ń wáyé gbogbo ìgbà Ọlọ́run ọba Elédùmarè ká bá wa rọ òjò àlàáfíà ìtura sí ìpínlẹ̀ Kaduna àti sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Lórí ètò Ká Sálàyé wọn tá máa gbéyẹ̀wò lábala tí a bá padà wá ó ní ṣe pẹ̀lú ìwé àti ìmọ̀ràn ìwé tí àwọn ọlọ́pàá gbà àti ìmọ̀ràn tó ń gba aráàlú lórí kíni ilé ìjọsìn ìpè kan di títì pa torí àwọn agbébọn agbésùnmọ̀mí wọ́n ṣe ní kìlọ̀ pé a máa bẹ̀rẹ̀ sí ń kọlu ilé ìjọsìn. Ẹ má gbé kúrò ńbẹ̀ o, Ká Sálàyé ó sì ń tẹ̀síwájú, ẹ má bá a bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. Mo ní kí n tó lọ sí ìdánudúró ráńpẹ́ mo ní tí bá padà dé ohun tá a máa pẹ̀kẹ́lù ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ títí ilé ìjọsìn pa tí wọ́n gbà wá nímọ̀ràn wípé ká ti gbogbo ilé ìjọsìn pa fún bíi oṣù mẹ́ta wọn ní ká ti pa. Ìdí tán fi ní ká ti pa a fẹ́ yẹ̀wò ká gbé yẹ̀wò bóyá títí ilé ìjọsìn pa ní àkókò yìí òun ni ó máa wọ ojútùú sí kíkọlù àwọn ilé ìjọsìn wa tí àwọn agbébọn agbésùmọ̀mí àti àwọn bandit tí wọ́n fi ń dojúkọ àwọn ilé ìjọsìn wa. Eléyìí la fi lọ sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta alọgbé ọ̀kan lára àwọn olùṣọ́àgùntàn tó wà ńbẹ̀ kí wọ́n ti bá wa sọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n rí sí ìgbésẹ̀ tí ìjọba ń gbé tó rán ní pé ń bọ̀ bá àwọn ládẹ́ẹ̀dẹ́ akọ́ ń gbọ́ bíi pé àhesọ ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n sì wọ́n ti kúrò lọ́rọ̀ àhesọ ọ̀rọ̀ wọ́n tuntun fi tó wa létí ní ọ̀sẹ̀ tó kọjá pé ó dàbí pé àwọn ilé ìjọsìn wa ó yẹ ká gbé wọn tì ní déédéé àkókò báyìí. Bàbá wa ẹ káàsán sà. Ẹ káàsán olóòtú ṣàlàáfíà ni mo bá yín o. Àlàáfíà ni a wà o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé àti ibi tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ mi ni Olusoaguntan Babatunde Jonathan Oluwatosin láti ìlú Abẹ́òkúta but presently mo wà ní Sango Ọ̀tà. Ẹ ṣé púpọ̀ sà. A ní pé kí a jíròrò ká pẹ̀kẹ́lu àwọn ìkọlù tó ń ṣẹlẹ̀ ní àwọn ilé ìjọsìn wa eléyìí tí ó mú kí ìmọ̀ràn kan jáde láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé bóyá ká gbé ilé ìjọsìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ká gbé wọn tì pa fún bí oṣù mẹ́ta. Kí ni ojú ìwòye yín sí eléyìí? Ẹ ṣé olóòtú Ọlọ́run kó ṣàánú wa lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ tí ẹ̀fọ́rí bá ń fọ́ ìlú orí bíbẹ́ la máa rò pé ó jẹ́ solution tí kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ máa jáde láti ẹnu ọ̀gá ọlọ́pàá tí ó gbé ọ̀rọ̀ jáde ohun tá a gbọ́ ni pé wọ́n gba ìwé pélébé àbí pé àwọn gbà a ò rẹni tó mú wá àrímọ́ṣe mú ìwé yẹn wá ṣẹ́gbọ́n olóòtú. À ń gbọ́ yín. Tó bá jẹ́ bíi tí ètò ààbò wa ti dáa ni ó ṣàlẹ̀ ni tó mú ìwé wá kì í ṣàìṣà ìjọnu kìlẹ̀ ṣẹ́gbọ́ra ló mú ìwé yẹn wá. Ẹ jẹ́ ká wá gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan kì í ṣe ilé ìjọsìn nìkan ṣo ni wọ́n dojú kọ wọ́n kàn fi kinní yẹn fẹ́ dá wuyewuye sílẹ̀ láàárín àwọn ẹlẹ́sìn méjì tó ń bẹ nílùú yìí ni torí kátẹ̀ wá pé kò wá sí Christian centers kankan ní Nàìjíríà mọ́ what of àwọn market places what of àwọn ilé ńláńláńlá tó wà lójú tèmi kò ní bójú mu kò dẹ̀ lè ṣeé ṣe kéèyàn lóun máa ti ilé ìjọsìn pa fún oṣù mẹ́ta gbáko kò ṣeé ṣe. Ìgbà tí kòró ti ẹ̀wà tán ní kán ti gbogbo ẹ̀ pa ṣe báwọn olóṣèlú ṣe bí wọ́n ń kàǹpé wọ́n ń ṣe oríṣiríṣi kan tí wọ́n ń ṣe ń gba tiwọn
ohun tá a nílò ní ká pèsè ààbò tó dájú. Nǹkan tó ti mẹ́rẹ̀ lórílẹ̀‐èdè náà ni pé kò sí ààbò tó dájú, òun ló fa gbogbo ẹ̀ tí wọ́n threat yẹn fi wà. Nǹkan tẹ̀mí lè sọ sí nìyẹn, kò lè bọ́ sí, kò tiẹ̀ lè bójú mi rò pé yẹn lè wáyé. Ó dáa tẹ́ bá wò báyìí nígbà tẹ́ni pé kò lè wáyé ní tó túmọ̀ sí pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ní ìgbàgbọ́ nínú pé títí ilé ìjọsìn pa òun ló máa mú kí ọ̀rọ̀ ààbò tí ìkọlù tó ń ṣẹlẹ̀ sáwọn ilé ìjọsìn wa kó dúró. Ó dáa kí lẹ́ǹkan tá a fẹ́ rí sọ sí àwọn ilé ìjọsìn tí wọ́n lọ dojúkọ báyìí. Lánàá òde òní ó ìtúnṣẹlẹ̀ ní Kàjúrù ní Kaduna. Ẹ̀sìn máa ṣe rí àwọn ilé ìjọsìn tí wọ́n dojúkọ yẹn, mi ò lè sọ pé pàṣọ pé wọ́n dìídì sọ pé bẹ́ẹ̀ làwọn fẹ́ lọ. Àwọn tí wọ́n ń kọlu ilé ìjọsìn kàn lọ síbi tó bá rí pé èrò ti wà ní. Ààbò wa ló mẹ́rẹ̀, àwọn tó kọlu ilé ìjọsìn wọn kì í ṣàǹjọ̀nù. Àbímà ó níbi tí wọ́n kọ́kọ́ máa dé sóní bí wọ́n ṣe ń wọlé. Kí ni àwọn immigration wa ń ṣe? Kí ni àwọn police wa ń ṣe? Kán empower àwọn wọn á gẹ̀ẹ́tì wọn. Torí wọn empower ọlọ́pàá ń ṣe takunṣẹ́ wọn ń ṣe iṣẹ́ takuntakun. Àwọn àmì ń ṣe takuntakun, àsáwọ̀ ti wà láàárín gbogbo wọn. Ìgbà kan ni wọ́n sọ pé wọ́n mú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n tún fi wọ́n lẹ̀ wọ́n dà wọ́n sáàárín àwọn jagunjagun bí wọ́n tún ẹ̀lísì wọn síbẹ̀. Ṣé gbọ́ ṣé àwọn yẹn ò ní máa ṣàgbọ́dẹ gbà fún àwọn tó sì wá ń tabí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló ti mẹ́rẹ̀ lórílẹ̀‐èdè ìta ní láti mójútó. Wọ́n ní láti mójútó ètò ààbò wa yẹn. Tó bá mójútó dáadáa kò ní í ṣe kán máa tó bá empower àwọn tó wà ní church, àwọn aláṣẹ church, káwọn náà provide security apparatus sí wọn. Tó bá fààyè gbà wọ́n, ẹ̀rí gbogbo kan yà stop. Tó fi ò fààyè gbà wá láti gbé ìgbésí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn aláṣẹ náà lè gbé lọ́pọ̀ tí wọ́n. Àwọn kan ń gbé AK-47, wọn ò ní lásẹ̀sì láti gbé. Ẹni tó bá mú àdá láàrin ọmọ ọjọ́, wọ́n lè fòfin gbé. Ẹ worú yẹn náà. Ṣé nǹkan tẹ̀ ń sọ sí ni pé kí àwọn ẹnikẹ́ni tó bá lọ ilé ìjọsìn sí bóyá mọ́ṣáláṣí ni o àbí ṣọ́ọ̀ṣì wípé kí òun náà gbé bọ́ dání àbí kán mú bọ́ lọ́wọ́? Kì í ṣe yẹn. There must be security for everything. Ṣé nǹkan tó lọ́pàá wà fún ní ààbò fún ẹ̀mí àti property àbí? There must be proper security system. Àti mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì láṣìírí tí wọ́n ń dojúkọ báyìí? Tí wọ́n bá ti ilé ìjọsìn pa ṣé wọ́n ní kún àtàkì mọ́ṣáláṣí? Mùsùlùmí ń wá ṣọ́ọ̀ṣì náà. Kì í ṣe àṣẹ kìrìsìtẹ́nì kan ló lọ ṣọ́ọ̀ṣì. Ẹlòmí náà lọ gbàdúrà tó jẹ́ mùsùlùmí náà tí ò fara hàn. Àwọn ẹ̀pẹ̀ unity and progress. Ó dà ẹ jẹ́ ká wò báyìí. Àwọn tó ń tako ṣọ́ọ̀ṣì wọn kì í ṣọmọ Nàìjíríà. Wọ́n máa jẹ́ ọmọ Nàìjíríà dájọ́ ọmọ àlè ni wọ́n. Ó dà ẹ jẹ́ ká wò báyìí. Pẹ̀lú nǹkan tí ẹ pè lálàyé tẹ̀ ṣe sílẹ̀ yìí. Èmi ó ní pé ilé olúwa ilé ìṣọ́ agbára ni. Kí ni ọ̀nà míì tẹ rò pé àwọn ènìyàn lè gbà ń gbàdọ́ pé ìjọba òkú fẹ̀ kan fún wọn láàyè láti mọ gbé bọn, ṣùgbọ́n ìjọba ti ní pé kó ní kálukú kó gba àwọn ẹ̀ṣọ́ aláàbò mi yàtọ̀ sí táwọn ọlọ́pàá náà ti sọ. Kí nìkan ní yàtọ̀ sí yẹn? Ibo ni agbára tá a ní pé ìjọ ní, ibo lágbára wọn wà? Agbára ìjọ wà nínú àdúrà dẹ̀ ṣì ń gbà. Ṣé ni mò ń bọ̀ wá Ọlọ́run ó lè máa yà lógún ọdún sà? Ṣẹ́gbọ́n mò ń bọ̀ wá Ọlọ́run ó lè máa yà lógún ọdún. Ọlọ́run dẹ̀ máa mú yàn kéèyàn máa bójú wẹ̀ ìgbà tó lọ́ máa mú yàn mọ́ o. Àdúrà ń gbà o. Ifun ká máa gbin lásán ní ìtò ṣẹlẹ̀ fún àwọn àti ilé ìjọba àwọn bàbá ti ń gbin. Ọlọ́run dẹ̀ máa mú gbogbo wọn. Ó dà kí ni ìgbésẹ̀ wo ni ìjọ ń gbé báyìí lórí ọ̀rọ̀ yìí? Ààbò la pè mí ìlẹ̀ sọ yẹn lórí afẹ́fẹ́ ààbò la pè é. Torí gbogbo tẹ́ ìsọ lọ́wọ́ yìí àwọn tí wọ́n àtàkì ṣọ́ọ̀ṣì náà máa gbọ́. Irú èmi tẹ́ ń pè lọ́wọ́ yìí ó ní àwọn ìgbésẹ̀ kan tá à ń gbé lọ́wọ́ láti lè dáàbò bo àwọn ìjọ. Ẹni tó bá jẹ́ ojúlówó lórí ìjọ tó nílò ìgbésẹ̀ tá à ń gbé lọ́wọ́ ó lè fún ní nọ́mbà mi kó pè mí. Ṣé ń gbọ́? Àtàwọn bàbá kan wà tẹ́jẹ́ pé wọ́n wà lẹ́yìn wa tá à ń gbé ìgbésẹ̀ yẹn lọ́wọ́
láti ran ọlọ́pàá àti àwọn àmì àti immigration lọ́wọ́. Ìgbésẹ̀ yẹn ń lọ lọ́wọ́ àwọn adó sùn àwò bákẹ́ àníkẹ̀rẹ̀ nú àdúrà àti àwẹ̀ torí pé bẹ́ẹ̀ nígbà ohun ìjà wa kì í ṣe ti ara ó lágbàdo láti omi igi ìpàlà àwọn tó ń kọlu chọ́ọ̀chì yẹn Ọlọ́run dẹ̀ máa mú wọn láìpẹ́ àti ni wọ́n máa tú wọn ò lè mú jẹ́. Ó dáa òwe ọmọbìnrin bàbá òwe Yorùbá kan ní pé igi kan ò lè dágbó ṣe ṣé ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ẹ fa àwọn mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ìgbésẹ̀ tí mò ń gbé ó nílò registration àwọn mùsùlùmí wà láàrin wa mi ní sọ jù bẹ́ẹ̀ lọ́mà babaláwo wà láàrin wa torí ààbò la pè Ọ̀dà náà ẹ jẹ́ ká yà bàrà báyìí lọ síbi ọ̀rọ̀ ti state policing torí pẹ̀lú eléyìí ti ṣẹlẹ̀ báyìí pàápàá jùlọ ètò ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ tó yẹ kó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ní Sunday àná yìí nínú ìjọ ọlọ́dún ń bẹ̀ náà ní tó pa èèyàn 3 àwọn míì wà lọ́sípítù báyìí wọ́n lè jí àwọn kan gbé lọ ṣé state policing yàtọ̀ sí ìtìjọba ń sọ ṣáyẹn náà wàá darapọ̀ ẹ faramọ́ báyìí pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó ní ọlọ́pàá tiẹ̀. ṣe rí state policing ń dáa ṣùgbọ́n ṣé wọn ò ní lò fún agbára òṣèlú àkọ́kọ́ nìyẹn o ṣé wọn ò ní lò fún agbára òṣèlú gómìnà ìpínlẹ̀ táàtì ìfúnlágbára láti control ọlọ́pàá ó ń lo ọlọ́pàá láti jẹ gàba lórí àwọn opponent ṣe rí agbára òṣèlú tó wọnú gbogbo tó wà lórílẹ̀‐èdè yìí òṣèlú wọnú ìjọba ó wọnú ọlọ́pàá òṣèlú wọnú army ó wọnú immigration ló bẹ̀rẹ̀ sí í da gbogbo ọdún máa lọ́wọ́ yìí sìn ó ní ìgbà tí oníkálukú bá wà láyé ara ẹ̀ tí ààbò wà láyé ara ẹ̀ tí ṣọ́ọ̀ṣì ò wọnú tí ò wọnú nǹkan mìíràn. tí ò wọnú òṣèlú tí ṣọ́ọ̀ṣì ò wọnú òṣèlú. òṣèlú wà ní ìjọ tó bá máa wọnú òṣèlú kò sí tó burú mẹ́ ṣùgbọ́n lè jẹ́ pé pẹ̀lú òdodo inú ìfọkànsìn fún ìlú ṣé ń gbọ́. à ń gbọ́ yín. Nàìjíríà ní gbogbo wa àbí. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ yẹ ara wa sọ́tọ̀ a gbọ́dọ̀ ó dùn sábà dúró ní ìṣọ̀kan unity and progress la pé ìgbà tí ò sí unity progress ò lè sí. èèyàn kan sọ pé àwọn làwọn ní Nàìjíríà Ọlọ́run ò dé dá wa lédè kan náà èmi ń sọ Yorùbá mò ń sọ English èèyàn kan ń sa Haúsá ń sọ Ìgbò kí Ìgbò ń de kó lòun nílẹ̀ Yorùbá ń bí kí Fúlàní ń de kó lòun nílẹ̀ Yorùbá ń bí tọ́lọ́run dẹ̀ fẹ́mi ní Fúlàní language láti gbọ́ ṣé ọgbọ́n yẹn takò ara wọn. Nigeria is a combination of many nations. Kátó gbọ́ tó yọ umbrella kan tá a pè ní Nàìjíríà. ṣé abẹ́lé sọ pé àwọn olórí wa náà níṣẹ́ láti ṣe. ṣé abẹ́lé sọ pé ní tí ó ṣẹlẹ̀ yìí òun ló fà á tí ọ̀rọ̀ ìbò àgbo wa tó fi mẹ́ẹ̀. mi ò gbọ́ kó sọ mi ò gbọ́ dára mà. ṣé pẹ̀lú nǹkan tẹ sọ́nsìn ṣé àwa lè sọ pé ìtorí pé àwọn kan dìde pààná ní orílẹ̀-èdè Nàìjíríà ló fà á tí ọ̀rọ̀ ààbò wa fi rí ló ti dà bó ṣe dà yìí tó fi di pé kán máa gbé ilé ìjọsìn tì. mi ò gbọ́ kó ṣe dáadáa mà. mo ní ṣe pẹ̀lú àlàyé tẹ́ ṣe a lè sọ pé bóyá òun ló fà á tí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ààbò wa ó di ségesège kò fẹsẹ̀ múlẹ̀ ó di gátagàta. bẹ́ẹ̀ ni mà ńgbà tí wọ́n ti infiltrate ẹ̀ wọ́n ti dágbára òṣèlú bọ̀ tí wọ́n ò fi wọ́n sáàyè ara wọn. ẹ wò for example now a senator ó ń gbowó ju commissioner for police lówó jù lọ. adèláàbò wà governor of a state security vote wọn ó ju tí state gangan ná lọ. àwa da ọlọ́pàá síta kó máa wọnú gbó kó máa wọnú ìyẹ̀wù kiri. àwọn ọlọ́pàá ìdílé ó sì máa ṣàbò lórí àwọn gómìnà àti sẹ́nẹ́tọ̀ àti rep. wọn strength wọn empower wọn múnú wọn dùn wọn wú wọn lórí. ohun ìjà tí wọ́n ń gbé nígbà tí ẹgbẹ́sùnmọ̀mí ń gbé ohun ìjà tó máa yẹ tá àbọ̀ láàrin 100 tí ò ní tán ọlọ́pàá tó fẹ́ dáàbò bò lẹ́yìn kan tó bá ti yìnbọn ìbúlẹ̀ ti tán tó bá tún wá kú sójú ogun àyè àtìyàwó àtọmọ
kò sí incentive, kò sí ìwúrí. Ọmọ Nàìjíríà làwọn náà, wọ́n ní bàbá, wọ́n ní ìyá, wọ́n lẹ́gbọ̀n, wọ́n lábúrò, wọ́n lẹ́bí, wọ́n lára. Gbogbo iṣẹ́ wa láti mójútó nìyẹn. ọ̀rọ̀ ìpè ọ̀rọ̀ yóò dà pé bóyá bá ṣe súnmú sókè báyìí bẹ́ẹ̀ ló ń fa omi jáde lójú ló dàbí pé ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìtorí ibìkan láti bẹ̀rẹ̀ ó ti tàn lọ sí ibòmíì báyìí ó ti ta bótí ó ti ta bójú ó ti ta bá ìmú. Everybody ló kọ o, ọ̀rọ̀ ààbò ìlú ìgbogbo wa ló kọ o. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ fúnra ayé ó kàn yín. Tó bá pẹ́ bó bá yá ọlọ́mọ yìí á rí. Wọ́n lè ní tẹ́ ń sọ́pọ̀ jù kọ́ bẹ̀rẹ̀ sí àtáàkì àwọn news houses. Àbí kò ṣe tẹ́lẹ̀. So ẹ má tí ì sọ pé church náà fẹ́ ti pàṣẹ bẹ̀rẹ̀ sí sọ. Television house ò tí ì sẹ́ẹ̀fù ń sìn tí ò bá sí security tó tó. Ẹja mójútó ààbò wa ká mójútó. Ọ̀dà náà ẹ ṣé púpọ̀ bàbá tá a pè yín ẹ kú àkókò yín tí ẹ fi sílẹ̀ láti dá wa lóhùn. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yóò ní jóná. Àmín àmín ẹ ṣé púpọ̀. So ẹ̀yin ará ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Olùṣọ́àgùntàn Babátúndé Jonathan Oluwatosin Babátúndé láti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ àwọn wà ní ìlú Ṣàngó ó dà pé wọ́n lọ sí ìpínlẹ̀ Ògùn náà lọ sábẹ́kúta. Ànírìjú báyìí lọ lórí ètò Ká Sálàyé pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ti kéne ìmọ̀ràn tó nípọn bíi etí ẹ̀rín tí wọ́n gba gbogbo ilé ìjọsìn ipò dàbí pé ọmọ àti pa fún bíi oṣù mẹ́ta títí pa tí wọ́n fẹ́ ti pa bóyá láti rí i pé gbogbo wọn tí wọ́n ń dojú kọ ilé ìjọsìn wọ́n di mímú so ni àbí wọ́n ṣàwárí wọn àbí wọ́n fi ètò ààbò múlẹ̀ ní gbogbo ilé ìjọsìn. Tẹ́bà gbàgbé lára ọ̀rọ̀ tí bàbá sọ wọn láwọn gbégbèsè kan tó jẹ́ pé torí pójọ́ra ààbò ni àwọn ò lè sọ sórí afẹ́fẹ́ ìpè tó bá fẹ́ mọ ìgbésẹ̀ náà sí ìpè wọ́n ní àǹfààní láti kàn sí wa iléeṣẹ́ wa Kaftan TV bíbà a wà nílé bíbà fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá tún ní àwọn ìbéèrè kan àbí òmíràn tẹ́ fẹ́ mọ̀ sí nípa ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lónìí ẹ darapọ̀ mọ́ wa ní àwọn ẹ̀rọ alátagbà wa Kaftan TV Yorùbá wà lórí Facebook Kaftan TV gan ó wà lórí Instagram a wà lórí YouTube a dẹ̀ wà ní Twitter náà ohunkóhun tẹ́ bá fẹ́ rí tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò tá a ṣe ẹ ṣá Kaftan TV #Ká Sálàyé ẹ máa tuntun gbádùn lórí kẹ́ni lórí YouTube gbogbo ẹ̀ lẹ́ máa wò tó bá yẹ pẹ̀lú ẹ fẹ́ kàn sí mi gan tààràtà mo wà lórí Facebook mo wà lórí Instagram tàbí kẹ́ ẹ kàn sí wa láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ìyẹn 09057012081 lẹ́ẹ̀kan sí ẹnìkan ni mo ti yára jù ó dáa náà ẹ kàn sí mi lórí 09057012081 ẹ ti rí bẹ́ẹ̀ ẹ rí kọ sílẹ̀ ẹ rí tẹ̀ ó dáa náà títí ọjọ́ Wednesday tẹ́ bá mi pàdé lórí àkọ́tọ̀ ètò Ká Sálàyé mo dágbére lórí ètò lónìí mi ò wá ní ìlò ẹja tó lọ sísàlẹ̀ odò tí ò débẹ̀ tí ò padà Ọlọ́run ọba Elédùmarè á jẹ́ bí mo ṣe dágbére lórí ètò fún yín tẹ́ wà ní pípé àlàáfíà bákan náà lè máa bá èmi ní máa tún bá yín èmi náà tún bá yín ní ayọ̀ àti àlàáfíà ní gbogbo ohun pẹ̀lú gbogbo tí ẹ bá ń ṣe àti gbogbo tí ẹ bá wà láṣẹ Ọlọ́run Elédùmarè iṣẹ́ wo ní dìṣẹ́ àbọ̀ Ọlọ́run Elédùmarè àdájú lórí gbogbo wa ẹ jẹ́ ẹnikẹ́ni nínú wa wọn ní fi ṣètùtù fún orílẹ̀-èdè Nàìjíríà káwa náà wá ṣe kí ni ká fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé nítorí pé ó relé kò délé ó roko kò dóko Ọlọ́run ní jẹ́ kí ó jẹ́ ìpín ẹnikẹ́ni àṣìtààbọ̀n àṣìwọ̀ ọkọ̀ kò ní jẹ́ ìpín ẹnikẹ́ni nínú wa láṣẹ Ọlọ́run Elédùmarè lẹ́ẹ̀kan sí títí ọjọ́ Wednesday tí mo bá mi pàdé lórí ètò Ká Sálàyé mo dágbére pé ire o. Ká Sálàyé fún wọn. Ká Sálàyé fún wọn.
àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.